Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series. Mo dẹ̀ tọrọ gáfárà pé ó pẹ́ mi díẹ̀ lálẹ́ yìí. Àwọn ẹ̀rọ mi ni mo ń túnṣe lọ, òun ló jẹ́ kó pẹ́, mọ́ bínú. So a máa mú ní kánmọ́kánmọ́. Gẹ́gẹ́ bí mo ṣe gbádùn pé lénìí, a máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó kù nínú syllabus wa, geometry. So fún matrix tá a parí lọ́sẹ̀ tó lọ, mo ṣàlàyé fún wa pé ó ti súnmọ́ ká lè ṣe kí ni o, ká lè dáhùn ìbéèrè márùnlélógún tí a mọ̀ sí 25. So nínú kí ni o, so nínú àwọn ìbéèrè wa ajá sí pé tá a bá lè mọ gbogbo ilé ìta tí kọ́ sẹ́yìn a lè dáhùn ìbéèrè 25 nínú 40 tí wọ́n fún wa. Geometry kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n mọ́ sá fún iṣẹ́ yìí. Wọ́n dẹ̀ sọ fún agbóhùn gan ló fẹ́ rọ̀ jù tó ti yé báwọn. Kódà nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí mo fi sọwọ́ níjó ní pé káwọn èèyàn ṣàlàyé kí wọ́n sọ nípa bí mo ṣe ń kọ́ àwọn ẹ̀kọ́ lórí ìkànnì mi kí wọ́n bá mi rètí ẹ̀. Nínú tọ́pọ̀lọpọ̀ sọ náà ni pé ẹ dákun a fẹ́ kí ẹ ṣàlàyé geometry fún wa. So pẹ̀lú ògo Ọlọ́run bá máa bẹ̀rẹ̀ rẹ̀ lénìí. So mo rọ̀ wá láti tẹ́tí lóko dáadáa. Tá bá ní geometry, nítòótọ́ geometry ìpín méjì ló pín sí o, bẹ̀tẹ̀lẹ́ ìtẹ́mọ̀ ṣe púpọ̀ jù ní agbègbè tí òun náà là ń pè ní kíni o, Euclidean geometry. So Euclidean geometry eléyìí tó pé ọ̀jọ̀gbọ́n tí a mọ̀ sí Euclid tó jẹ́ ọmọ ọ̀jọ̀gbọ́n Greek tó ń dá sílẹ̀, ìyẹn ni ó mọ̀ ṣe kíni o. Tẹ́ bá fẹ́ mọ̀ sọ nípa kíni o, nípa àwọn shape àtàwọn àjọṣe tó wà ńbẹ̀ tàbí fẹ́ mọ̀ wá bí line tó ti yé bá wọn. So circle, triangle àti gbogbo àwọn báyìí àwọn la mọ̀ pé ní kíni o, Euclidean geometry. So tó yẹ pé line lẹ́mọ̀ fi ṣe kíni o, so line lẹ́mọ̀ fi ṣe wọn. Kódà ní Euclidean tó túmọ̀ sí ní Greek náà ni pé kíni o, kéèyàn compare nǹkan kan. Táyé pé fẹ́ rí pé nínú táwọn ṣe ń báyìí ni pé a máa compare okay bá alternate angle àti àwọn kan báyìí. So èyí tí mo sọ lédè kúkúrú ni pé tó bá jẹ́ pé ń wu ẹ̀yin láti mọ fi kíni ṣeré, àwọn object ṣeré tàbí àwòrán so irú mọ̀ tí ó mọ sọ irú nǹkan báyìí fún wa o bẹ́ẹ̀ ta ẹ̀ sáà tí mo táwọn àwọn shape máa ní gẹ́gẹ́ bá ṣàlàyé síwájú tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ bí triangle, rectangle, àwọn circle, gbogbo àwọn ìmọ̀ tí ó mọ rọ̀ wá lọ́rùn láti fi mọ wá bẹ́ẹ̀ bí angle ni o àbí line ni o, so ti yé bá òun là ń pè ní kíni o, geometry. Gẹ́gẹ́ mo ṣe wá ṣàlàyé àwa lè ní wọ́n pín sọ́nà méjì o. Iná ọ̀nà àkọ́kọ́ eléyìí tó ipá máa ṣe ju bíbá yìí òun náà là ń pè ní kíni o, plane geometry. A máa sọ̀rọ̀ nípa plane geometry tó ipá ń ṣàlàyé nípa flat shape. Kí là ń pè ní flat shapes? Àwọn àwòrán tẹ́ lè yà sílẹ̀, àwọn shape tẹ́ lè yà so ti yé bá sílẹ̀ òun là ń pè ní kíni, òun là ń pè ní flat shape. Lára wọn bóyá bí lines, so lines, circle, so tí gbogbo àwọn ilé láàmọ̀ sí kíni o, láàmọ̀ fọ́ sí wẹ́wẹ́ àti àwọn properties wọn. So tí bá wọn tó yẹ pé lè yà wọ́n sínú pépà yín, àwọn là ń pè ní plane geometry. A tún ní solid geometry bákan náà. Àwọn eléyìí bí 3-dimensional ni wọ́n, àwọn 3-dimensional bí ká ní cube, so prisms, cylinders, sphere àtàwọn nǹkan báyìí. Kí ni mo máa ń pè ní dimensional? Ẹ rí pé mo ní 3-dimensional. A tún lè ṣe pín àwọn plane shape tá a sọ yìí àbáwọn ní shape tá a sọ yìí a lè pín wọn ní dimension tí wọ́n ní o. A lè ní 0 dimension, so tí yé bá tàbí ká sọ pé d, so tí n bá sọ pé 0d ń sì túmọ̀ náà ni pé mo ní 0 dimension. Mo lè ní 1 dimension, mo lè ní 2 dimension, mo dẹ̀ lè kí ṣe kíni o, mo lè ní 3 dimension. So tí n bá ní dimension tó ń túmọ̀ sí ní informally lédè kúkúrú kó lè yé wa òun náà ni pé kíni o, iye nọ́mbà coordinate wo la máa ní láti fi ya nǹkan yẹn tàbí láti ṣe kíni o, láti fi ní point nínú tá a fẹ́ yà yẹn. Gẹ́gẹ́ bí àpèjúwe ń sìn, tá a bá ní 0 dimension òun náà ni pé position lásán lòun ní dot nìyẹn bí point. So point ń sìn 0 dimension. Ẹ rí pé tí n bá ní point
òun náà ni kò mí bùkátà coordinate kankan kí n tó yà ẹ rí pé point náà lélẹ́yìí tí n bá lọ tí mo ní kíni o tí mo ní bí line ajá sí pé line sì one dimension náà ni o ẹ rí pé tẹ bá kíyèsí number line wa ẹ rí pé one dimension kan ni axis kan tàbí coordinate kan òun náà ni mo fi lè ṣe kíni o mo ti fi lè ṣàdáyanrí rẹ̀ tá à ń pè ní báyà bí x coordinate mo bó tí wàá bá wọn so line yẹn tó bá ti jẹ́ pé one dimension la ní bó mo dẹ̀ ṣe lè ṣàlàyé dimension iye ìlà tó kéré jù tẹ́ mọ ní láti fi lè ṣe kí ni o láti fi lè specify point irú àwòrán tẹ́ ń yà ẹ̀ on dimension a lè ní 2 dimension and 2 dimension ló kọ́ mọ́ ju bí ẹ bá ní square yín 2 dimension ni o rectangle yín 2D ni o 2D shape ni o ẹ gbé tí n bá fẹ́ ya square gẹ́gẹ́ bí àpèjúwe nìsín ẹ wo no ẹ gbé square mi lélẹ̀ àbí tẹ bá ṣàkíyèsí point tí mo ní bí báyìí axis mélòó coordinate mélòó òun ni mo fi ní coordinate kan lélẹ́yìí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá ti jẹ́ pé bí méjì báyẹn ni a máa ní 2D ẹ pé irú eléyìí náà pé mo ti ní length mi báyìí mo dẹ̀ ṣe kí ni o mo dẹ̀ ní breadth akáláṣe nínú square length àti breadth wọn dọ́gba mo rò bó yé wa báyẹn so mo rò bí a ti get ẹ báyẹn so náà gẹ́gẹ́ náà la tún ní kí ni o a ní 3 dimension gẹ́gẹ́ bí àwọn cube ẹ pé tẹ bá fẹ́ ya cube yín 3D lánìí so tí torí a máa ń pè a ní basis wa a lè ní x axis y axis àti z axis ẹ̀dẹ̀rẹ̀ ẹ pé tí bá fẹ́ yà ní tí máa ṣe lélẹ́yìí ẹ pé mo ní kan báyìí ká pé léyìí ni pé x y then z mo rò bó ti yá bá wọn so òun láà máa pè ní 3D shapes ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá ti yé wa tàdẹ̀ tí mọ dimension àti wàá mọ ìdí tí geometry fi ṣe pàtàkì ìdí tá a fi mọ́ ń lò ọ̀yà bọ́ wà ní ẹja múṣẹ́ wa ní pẹrẹwu so properties of lines and angle properties of lines and angle so tá a bá ní line tá a bá ní angle wọ́n ní àwọn ẹwà kan o tó yẹ pé yóò mọ ràn wá lọ́wọ́ láti fi mọ ṣe kíni o láti fi mọ ṣiṣẹ́ wa ẹgbẹ́ lómìye nínú àwọn táwọn bá pàdé òun náà ní kí wọ́n kàn lè ya nǹkan gátagàtá báyìí àbí wọ́n á ní ọyá find x inú àwọn ẹwà line àwọn properties wọn ní ó mọ ọ̀rọ̀ wá lọ́rọ̀ láti fi mọ ṣe kíni o láti fi mọ wárò àwọn kan báyìí àwọn kan náà kíni à ń pè ní line gbogbo alámọ̀túnmọ̀ line náà ní ìlà ẹtí ẹgbẹ́ fàlà bóyá tẹ bá mú pẹ̀ lọ́wọ́ nísìn ẹ kàn ọ̀rá gbé ọwọ́ yín láti apá ọ̀tún wá sápò òsì bóyá pẹ̀yìn tẹ́ fáwọn òun náà ní ìlà ẹ pé tẹ bá ṣàkíyèsí ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ o ajá sí pé nínú àwọn property ìlà náà ni pé yóò mọ wà straight straight ni o ẹ ti yé báwọn ó dẹ̀ mọ lọ láti kí ni o láti agbègbè kan ságbègbè míì tí a mọ̀ sí direction kan sí direction míì tí ó dẹ̀ sí lópin ẹ gbọ́ wá látàpá òsì mi ó dẹ̀ wá sí kí ni o ó wá sí apá ọ̀tún mi mo rò bó ti yá báwọn nínú àwọn tá bá fi padà máa kọ́ síwájú ẹ rí pé a ní láì nísìn náà pé agbègbè tó wà kò ní lópin ajá sí pé bíbà yìí ó lọ síbẹ̀ náà ni ẹtíkẹ́tì báwọn ó lọ síbẹ̀ òun náà ni pé kò lópin o lẹ́yìn rẹ̀ ipò sì lọ báyẹn náà ni àkàlàṣe a lè ní kó jẹ́ pé àwọn pọ́ìntì yẹn ibi tó ti bẹ̀rẹ̀ kó jẹ́ pé yóò níbi tó ti bẹ̀rẹ̀ yóò níbi tó lópin táyé pé a ní àwọn end point bí a ní ìsìn mo ya line mi mo wá lọ bẹ̀rẹ̀ ń bí báyìí mo dẹ̀ sí ló ṣe kí ni o mo ló parí sí bí báyìí tí a àti b mi a àti b yẹn o a àti b àwọn la máa ń pè ní end point ibi tí wọ́n ti parí táyé pé a nírú nǹkan báyìí táyé pé line wá lópin ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí a máa pè ní kí ni o line segment kí ni o pè line segment ajá sí pé a àti b mi bí báyìí line mi bí báyìí line ab mi báyìí segment ni o line segment so that wọ́n bá sọ pé line segment ab ètò wọn sọ náà ni pé kí ni o ó ní bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣe kí ni o ó dẹ̀ sì lópin ó ní bẹ̀rẹ̀ ó dẹ̀ sì lópin ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá yé wa nínú àwọn àpẹẹrẹ mi bò wá ní tọ́wáyé pé ìbẹ̀rẹ̀ kan ló ní kọ́ kò lópin ká pé end point kan ló ní kọ́ kò ní méjì ìyẹn láàmú ní kí ni o a mọ̀ pé ní ray so ti bá àwọn ray náà ni pé kí ni end point kan péré òun náà ni ó ní end point kan péré òun náà ni ó ní ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá yé wa tá a dẹ̀ tí mo ti line jẹ́ o àwa lè ṣe
line sí bí ọ̀nà méjì ó ti bá a lè ní parallel line àwọn line tó yẹ pé kí ni wọ́n wà parallel ìgbà wo la máa sọ pé line kan wà parallel òun náà ní pé ká pé bá ní line kan báyìí line A so ti yé mi báwọn tí mo dẹ̀ ṣe kí ni o tí mo ní line B mi náà báyìí máa ní line méjèèjì ṣe kí ni o ó wà parallel bó la ṣe mọ̀ pé ó wà parallel tó bá ti jẹ́ pé kí ni o ibi tó wà láàrin àyè tó wà láàrin line alákọ̀ọ́kọ́ distance tó wà láàrin line alákọ̀ọ́kọ́ àti line kejì tó wáyé pé distance kan náà ni wọ́n so ti bàtà wá ní pé wọ́n wà equidistant yà ni pé láti bí báyìí sí bí báyìí láti bí báyìí sí bí báyìí distance kan náà ṣe kí ni o equal distance náà ni wọ́n ní so ti bá àwọn line méjèèjì yóò wọn wá ní pàdé àwọn sọ pé two parallel lines wọ́n bá ní what are lines that can never meet two parallel lines ní parallel lines wọn ò lè ṣe kí ni o wọn ò lè pàdé láíláíláí yàtọ̀ sí pé wọ́n tún ní pàdé ẹ rí pé àìpàdé wọn yẹn náà ni pé kí ni wọn ò ní intersect tó ti bá wọn ò ní intersect tí wọ́n bá ní nǹkan pa wà intersect tí wọ́n bá ní line méjì wà intersect òun náà ká pé bá ní line kan lélẹ̀ tí bá ní line kan lélẹ̀ point of intersection lélẹ̀ ibi táwọn méjèèjì ṣe kí ni o ibi táwọn méjèèjì ti pàdé ibi tí àwọn méjèèjì ti pàdé mo bí a gbọ́ àlàyé yẹn yé dáradára so tá bá nílò àwọn kan báwọn tó jẹ́ pé wọ́n wà equidistant tí wọn ò dẹ̀ pàdé tàbí wọn ò intercept aláàmà ní parallel line ó yẹ jẹ́ ṣàlàyé nǹkan kan fún àgbà ìkàtẹ̀ tó tẹ̀síwájú nínú parallel line a máa sọ pé òun náà ni pé slope àwọn méjèèjì ó mọ̀ papọ̀ tẹ̀ pé a ṣàlàyé slope nígbà tí a débi linear inequality òun náà ni pé ká pé slope lè bá jẹ́ m1 tẹ́lẹ̀ jẹ́ m2 ìgbà tó ti jẹ́ pé parallel line wọ́n jẹ́ yẹn o slope alákọ̀ọ́kọ́ yóò mọ dọ́gba pẹ̀lú slope ẹlẹ́ẹ̀kejì mo bá ń gbọ́ yé á padà ṣe tá bá débi coordinate geometry so nínú àwọn slopes máa padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ dáadáa so eléyìí ni parallel àwa láwọn line yàtọ̀ sí yẹn náà parallel line náà tún lélẹ́yìí o tí bá nírò nǹkan báyìí parallel line ni o ajá sí pé ab tí ilé ìbá jẹ́ line a tí ilé ìbá jẹ́ b màá ní wà parallel bó máa ti máa kọ parallel line màá ní báyìí a is parallel to b ajá sí pé tí báyọ̀ ọ̀gá yín bá ń dictate kankan tún wà ní a is parallel to b instead ẹsẹ̀ fi mọ kọ́ lọ́rọ̀ tẹ́ bá ti kọ́ báyìí ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni o a ó wà parallel sí b àwọn line tí ó bá wà parallel a ti mọ àpèjúwe parallel pé wọn ò ní mọ pàdé wọn ò ní mọ ní point of intersection bó wá ní tí bá nírú nǹkan báyìí kọ́ line kan lélẹ́yìí o tó bá fi lè mú straight line méjì tó bá fi lè jẹ́ pé kí wọ́n ní point of intersection ẹwà àpèjúwe mi báyìí pé wọ́n ti ṣe kí ni wọ́n ti pàdé bí báyìí tí point of intersection wọn tó bá wọn fọ́ọ̀mù angle 90 ajá sí pé irú line tá a máa níbẹ̀ náà a máa ń pè ní kí ni o perpendicular line so ti yé bá ẹ rí pé line kan lélẹ̀ àwọn méjèèjì pàdé point of intersection wọn yẹn tó lọ fọ́ọ̀mù 90 degree bí báyìí so òun náà ló sọ fún wa pé kí ni o line yẹn jẹ́ kí ni o perpendicular line tàbá ní perpendicular line báyìí kí lẹ lè sọ nípa slope àwọn méjèèjì ká pé slope alákọ̀ọ́kọ́ ni slope ẹlẹ́ẹ̀kejì jẹ́ m2 ajá sí pé slope tí wọ́n yẹn ká pé 1/, tàbí kí wọ́n pé 3/4 òun ni slope alákọ̀ọ́kọ́ tẹ́ bá fẹ́ mọ̀ slope ẹlẹ́ẹ̀kejì òun ẹ kàn tàkìtì numerator àti denominator 4/3 ẹ wá gbé negative sí tó ti ń bá ajá sí pé m1 yóò mọ̀ dàbí kí ni o -1/m2 so nígbà tá a bá débi coordinate geometry máa ṣàlàyé ìtọ́pọ̀lọpọ̀ wọn túmọ̀ sí ọ̀yà àti mọ̀ parallel line náà àti mọ̀ ìtí perpendicular line náà jẹ́ bákan náà bó wá ní pípẹ́ bá ní parallel line mi yìí náà ẹ má gbàgbé tẹ́lẹ̀ bá jẹ́ line A tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ kí ni o line B so tí bá tún wá ní another straight line ẹ̀rí pa ti mọ̀ pé kí ni o àwọn line méjèèjì ò lè intersect bẹ̀ tí máa fa another straight line sí wọn tó jẹ́ pé mo fẹ́ straight line yẹn tí mo fa wọn ó ní point of intersection pẹ̀lú parallel line méjèèjì ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí nìsín ìgbà tí mo ya third line sìn ó ti padà ní point of intersection pẹ̀lú arákùnrin àti arákùnrin so ti bá ṣe wá rí láyé lẹ́ẹ̀kẹta yìí òun láà máa pè ní kí ni o transversal line so ti bá a bá ti ní parallel line méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ìlà tá a fà sí
àárín àwọn kí ni o parallel line ta nìyẹn gẹ́gẹ́ bá ṣe rí bíbá yìí ó là ń pè ní kí ni o transversal line pẹ̀lú transversal line yìí o àwa lè mú àwọn ẹ̀wù oríṣiríṣi wà mo rò bó ti wá báwọn angle kan rèé o ká pé mo pè é ní angle kan leléyìí náà ká pé mo pè léyìí ní b angle kan ní bọ̀dá yìí náà angle kan leléyìí o ẹja pè léyìí ní cd angle kan níṣẹ́ angle kan ní angle kan ní ká pé léyìí jẹ́ g eléyìí jẹ́ h ẹ rí i pé a ti ṣe kí ni o a ti ní àwọn angle wa mo rò bó tí gbogbo àti mọ̀ pé angle àti mọ̀ tí angle jẹ́ tẹ́lẹ̀ a ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn so tiye ẹ wá rí a yìí ẹmọ angle ní b yìí angle ní c yìí angle ní d yìí angle ní e f g h angle ni wọ́n àwa lè mọ̀ ní interior angle a máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ ń gangan fúnra lára rẹ̀ tá bá ní interior angle òun náà ní inside so tiye báwọn so ìtumọ̀ interior angle náà ní pé kí ni o àwọn angle tó wà ní inú parallel line méjèèjì yẹn parallel line kan lárákùnrin yìí parallel line kan lélẹ́yìí àwọn angle wo ló wà nínú ilé tẹ́ bá ṣàkíyèsí c d àbí c d àbí e f ẹ̀rọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí a máa pọ̀ ní kí ni o interior angle ẹ dákun sóyè wa gẹ́gẹ́ bákan náà ìwé atún ní exterior angle mo fẹ́ fa àwọn òfin kan yán bẹ́ẹ̀ ni o sọ ẹ dákun ẹja mọ̀ tẹ́lẹ̀ o atún ní exterior angle a ti mọ̀ páwọn angle tó wà nínú àwọn parallel line méjèèjì yẹn c d e f alóhùn ní kí ni interior angle ọ̀yà kí ni exterior angle ó mọ̀ jẹ́ x tẹ́ bá ti gbọ́ pé x náà ni pé kí ni o ìta tó bá external láti ìta external supervisor ó ti yé bá supervisor tí ó jẹ́ pé nulẹ̀ láti mú níta ni external visitor àlejò tá a gba òun kìí ṣe àárín wa lọ́wọ́ àti ìta ló ti wá ajá sí pé àwọn exterior angle bíbà yìí àwọn angle tó wà níta àwọn parallel line yẹn kí ni wọ́n a b g h ẹ pé tẹ́ bá ṣàkíyèsí ìta máa ní a àti b yìí wà ṣírọ ni tẹ́ bá tún ṣàkíyèsí ìta ní g àti h yìí wà so àwọn angle tó yẹ pé ó wà láàrin níta yẹn wọn láà máa pè ní kíni o wọn láà máa pè ní exterior angles a ti mọ interior angle a dẹ̀ ti mọ exterior angle so ti yé báwọn ìgbà tí méjèèjì tí wàá yé wa báwọn a tún mọ̀ ń pè kankan ní alternate ẹ dákun iṣẹ́ tí ń bẹ̀rẹ̀ báyẹn mo fẹ́ kí a mọ̀ dé o a tún ní alternate interior angle tàbá ní alternate interior angle gba ti mọ interior angle pé àwọn kíni o àwọn angle tó wà nínú ilé tẹ́ bá ṣàkíyèsí àwọn angle tó wà nínú ilé wọn rí pé wọ́n kọjú síra wọn so ti yé bá àwọn eléyìí la máa pè ní alternate interior angle kan ni wọ́n alternate ni wọ́n rí pé ìgbà tí transversal line yẹn dá wọn láàárín ti rí transversal line yẹn ni o ìkan wà lápá tún ìkan wà lápá òsì so ti yé bá tí transversal line bá ti dá wọn láàárín tí kan wà lápá ọ̀tún tí kejì wà lápá òsì yẹn àwọn angle méjèèjì yẹn á máa pè wọ́n ní kíni o wọ́n wà alternate síra wọn so ti yé bá tábà ní alternate angle wọ́n máa wà congruent kí ló pé o congruent tó bá ní congruent òun náà ni pé angle méjì tí angle méjì bá wà congruent òun náà ni pé wọ́n dọ́gba wọ́n ṣe déédéé nǹkan kan náà ni wọ́n so ajá sí pé ìgbà tá a ti mọ̀ pé kíni o alternate interior angle yóò mọ equal báyìí ajá sí pé angle c yóò mọ equal sí kíni o angle f ẹ̀dàkùn òfin aláwọ̀kọ́ ni ẹ̀jẹ̀ á dì mọ́ ọ̀yà ẹ rí i pé interior angle ní d yìí náà interior angle náà ní yí ẹ̀há sí ti mọ̀ pé alternate interior angle ọmọ equal síra wọn ajá sí pé kíni o tún mọ equal bí báyìí mo lè ní angle d is equal to angle e ẹ̀dàkùn sóyún abáhùn so alákọ̀ọ́kọ́ nìyẹn alternate interior angle ajá sí pé àwọn interior angle tí wọ́n bá wà alternate síra wọn tó yẹ pé kíni o nínú transversal line yẹn ìkan wà lápá ọ̀tún ìkejì wà lápá òsì báwọn wọ́n mọ̀ equal síra wọn bóyá ni exterior angle náà ń kọ́ bẹ́ẹ̀ náà lòun náà alternate exterior angle náà àwọn náà wà congruent kí ni mo pe congruent àwọn náà dọ́gba ọ̀yà
kí ni exterior angle wá bí báyìí AB GH ajá sí pé àwọn ni wọ́n wà alternate síra wọn A àti H wọ́n wà alternate o òun náà ni pé kí ni ẹ mọ orí kan lápá ọ̀tún ẹ mọ orí kejì ní kí ni o lápá òsì tó ti yé báwọn ẹ mọ orí kan lápá ọ̀tún ẹ mọ orí kejì lápá òsì àwọn tó bá jẹ́ kí ni alternate exterior angle yẹn náà dọ́gba ajá sí pé èmi ò dọ́gba pẹ̀lú H ọ̀yà ta ni ó tún fún mi nìkan tó tún dọ́gba ọ̀yà ẹ bá mi sọ tàbí kẹ́ type ẹ̀ B náà ṣe kí ni o dọ́gba pẹ̀lú kí ni dọ́gba pẹ̀lú G kí láti dìmọ́ báyìí o alternate interior angle mọ papọ̀ kí la pa àwọn alternate angle tó bá yẹ pé lẹ́yìn ìgbà tí transversal line yẹn ti dá wọn láàrin tán tí kan wà lápá ọ̀tún tí kejì wà lápá òsì alternate angle ni o àwọn interior yóò máa ṣe kí ni o yóò mọ dọ́gba àwọn exterior náà mọ ṣe kí ni o àwọn exterior náà mọ dọ́gba ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa padà sì ti gbọ́ àlàyé yẹn a ti mọ interior angle a ti mọ exterior angle a dẹ̀ sì ti mọ kí ni o a dẹ̀ ti mọ àwọn òfin tó dìrọ̀ mọ́ nínú àwọn tí mo á tún fẹ́ ṣàlàyé òun náà ni pé kí ni o corresponding angle ẹ rí i pé nígbà tá a ṣe matrices à ń pè nígbà tí mo ń ṣàlàyé equal matrix mo lá máa sọ pé matrix kan equal tó bá jẹ́ pé kí ni o corresponding element wọn náà equal mo ní tẹ́ bá fẹ́ mọ ro matrix méjì papọ̀ sẹ́yìn pé corresponding element náà lẹ́mọ̀ rò pọ̀ pé ro 1 kólọ́mọ́ alákọ̀ọ́kọ́ pẹ̀lú ro 1 kólọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kápẹ́ matrix kan ní A11 A12 A21 A22 tẹ́ wá fẹ́ rò pọ̀ mọ́ B11 B12 B21 B22 tẹ́ bá gbàgbé ẹ pé tá bá fẹ́ rò papọ̀ náà ni pé alákọ̀ọ́kọ́ ibi báyìí ẹ mọ̀ rò pọ̀ mọ́ arákùnrin yìí náà wọ́n wà corresponding tí wọ́n bá nìkan wà corresponding náà ni pé wọ́n fẹ́ ṣe déédéé so àwọn corresponding angle bí báyìí náà ni pé tẹ́ bá gbé ọgbọ́n tó dópin tá a ti mọ̀ níbi matrix yẹn ẹ jẹ́ kí n tún ìlà yẹn yà a ní straight line wa báyìí àbí a dẹ̀ ní transversal line àbí kápẹ́lẹ̀ jẹ́ A B C D E F G H ẹ rí A ń bí báyìí o ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ parallel ti rí pé parallel line aláwọ̀kọ́ lélẹ̀ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ kí ni ẹ fẹ́ correspond mọ́ níbi parallel line ẹlẹ́ẹ̀kejì E so tí èmi bá wọn ajá sí pé A ó wà is corresponding to E B náà ẹ̀rí pé kí ni o bí tí wọ́n fi mọ́ ṣàlàyé kó lè yé yékéyéké tó bá fẹ́ dáhùn náà ni pé bí ká nílé pẹ̀tẹ́sì òkè ní parallel line àkọ́kọ́ yẹn àbí line alákọ̀ọ́kọ́ òkè ní àwọn tó wà ní òkè ní àwọn tó wà ń sàlẹ̀ ní line ẹlẹ́ẹ̀kejì àwọn tó wà lókèrè o ẹ jẹ́ n lo blue fáwọn náà àwọn tó wà ń sàlẹ̀ rè o so tí ẹ bá ó mí pé àwọn tí wọ́n ń gbé òkè lápá ọ̀tún wọ́n mọ dọ́gba pẹ̀lú kíni o àwọn tí wọ́n ń gbé òkè lápá ọ̀tún line ẹlẹ́ẹ̀kejì so A àti A ó mọ dọ́gba so tí ẹ bá ajá sí pé angle A òun náà mọ equal sí angle E kí là ń pè yẹn corresponding angle ọ̀yà ta ló tún lè fún mi lápẹẹrẹ corresponding angle mi báyìí kí ni B ó mọ dọ́gba pẹ̀lú B náà mọ dọ́gba pẹ̀lú F ẹ rí i pé òkè ní o first floor ṣùgbọ́n first floor yẹn apá ọ̀tún so first floor apá ọ̀tún pẹ̀lú first floor apá ọ̀tún B àti F wọ́n dọ́gba ọ̀yà àwọn tó ń gbé ìsàlẹ̀ náà second floor ẹ rí i pé second floor bíi ilé aláwọ̀kọ́ sí lápò òsì òun náà mọ dọ́gba pẹ̀lú kíni o second floor láyé ẹlẹ́ẹ̀kejì tóun náà ṣe kíni o tó jẹ́ G ajá sí pé màá sọ pé G angle G C náà ó yíkọ̀ sí angle G ọ̀yà ẹlẹ́ẹ̀kẹrin náà ńkọ́ angle D òun náà mọ yíkọ̀ sí kíni o angle H ó ti yé bá àwọn la máa ń pè ní kíni o corresponding angle ẹ dákun mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dí mẹ́tẹ̀ẹ̀ta máa láǹkọ́ interior angle alternate interior angle wọ́n mọ equal alternate exterior angle wọ́n mọ equal corresponding angle bákan náà wọ́n mọ̀ ṣe kíni o wọ́n mọ̀ wà congruent tí a zẹ̀ sí mọ̀ pé kíni o tí a mọ̀ sí equal ǹjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa a tún mọ̀ pé nǹkan kan ní kíni o consecutive interior angle consecutive interior angle a ti mọ̀ interior angle kí làwọn interior angle wà aláwọn angle tó bá wà nínú CDEF interior angle ni tó bá ní consecutive interior angle ẹ mọ̀ pé consecutive ni pé tí wọ́n bá ní consecutive number òun náà ni pé àwọn nọ́mbà tó tẹ̀léra wọn 1 2 3 4 1 2 3 4 wọn consecutive ni wọn 5 6 7 consecutive ni wọn
ọba tí pé consecutive interior angle bí báyìí òun náà ní kíni o òun náà lélẹ̀ D àti F C àti E consecutive interior angle náà ni wọ́n tẹ́ bá ro àwọn consecutive interior angle yẹn papọ̀ yóò mọ̀ fún wa ní 180 ajá sí pé angle C ó ti yé mi báyìí àbí angle D plus angle F yóò mọ̀ equal sí kíni o 180 ọ̀yà èyí ńkọ́ angle C plus angle E òun náà mọ̀ equal sí kíni o 180 degree tí a mú pé ní kíni o consecutive interior angle káwá lọ mọ̀ tí angle méjì bá lọ rò papọ̀ tá bá rò angle méjì papọ̀ tó wà fún wa ní 180 báyìí ajá sí pé a máa sọ pé àwọn angle méjèèjì yẹn wọ́n wà supplementary kí ni ó pé o supplementary tó bá béèrè inú ìdánwò pé kí ni supplementary angle náà ni pé angle méjì tó yẹ pé tá bá rò wọn papọ̀ yóò mọ jẹ́ kí ni o 180 degree ògùn ti ń bá wọn so òun náà ní nísìnyí báyìí tá bá ní supplementary bá nísìnyí nǹkan jẹ́ 120 tó yẹ pé angle yẹn bá wà àwọn méjì wà abáláwọn angle méjì tó bá wà supplementary ajá sí pé kejì rẹ̀ yóò mọ jẹ́ 60 ní òfin mọ wà supplementary ẹ dákun sójú abáwọn àtúnwá ní kí ni o vertical angle àbí ká pè ní vertically opposite angle ẹ pé tá bá ní vertical ẹwé lẹ́yìn nísìn tí n bá ní line kan báyìí tí mo dẹ̀ sí ní line mìíràn so tí mi bá tí mo bá ní A ń bí báyìí tí mo ní B C D ẹ ráwọn tó kọjú síra wọn yìí àwọn la máa ń pè ní kíni o vertical angle àwọn tó kọjú síra wọn yìí àwọn ní kíni o àwọn ní vertical angle àwọn méjèèjì náà mọ̀ ṣe kíni o wọ́n mọ̀ equal ajá sí pé angle A yóò mọ̀ equal sí angle B vertically opposite angle so tí wà angle C náà mọ̀ ṣe kíni o yóò mọ̀ equal sí angle D so tí wà yóò mọ̀ equal sí angle D ẹ dákun sáà ń gbọ́yé àti mọ̀ interior angle exterior corresponding àti kíni o consecutive interior angle nínú àwọn òfin mìíràn àbáwọn tó mọ̀ tó fẹ́ ká gbọ́yé òun náà ni pé kí náà ń pè ní complementary angle kí náà ń pè ní complementary angle ẹgbẹ́ mo ní supplementary angle náà ni pé tó ẹgbẹ́ bá ro angle méjì papọ̀ tó wá fún yín ní kíni 180 degree a ní kíni yẹn à ń pè yẹn ní supplementary ṣùgbọ́n tó yẹ pé abala angle méjì A àti B táwa ro àwọn méjèèjì papọ̀ tó fún wa ní 90 degree a máa pè ní kíni o complementary angle a máa pè ní complementary angle òun náà ni kágbẹ́ bá nírú nǹkan báyìí so ti ṣe pé mo lélẹ́yìí tá a bá ti ní perpendicular line báyìí 90 lélẹ́yìí so ti yé mi báwọn àwọn angle yìí ká pé angle kan wá lélẹ́yìí AB ìròpọ̀ méjèèjì ní ìsìn A plus B yóò mọ̀ fún mi ní 90 degree tẹ́ bá ti ro méjì papọ̀ tó wá fún wa ní kíni o tó fún wa ní 90 degree yẹn màá máa ní kíni o complementary angle kí ni complementary angle tẹ́ bá ro àwọn méjèèjì papọ̀ tó fún yín ní 80 supplementary nǹkan tẹ́ bá ro wọn papọ̀ tó fún yín ní 180 tẹ́ bá ro wọn papọ̀ tó fún yín ní 180 àtúwá ní conjugate angle náà conjugate angle ìgbà ọlá máa ní conjugate angle tó bá jẹ́ pé ìròpọ̀ wọn A àti B are conjugate tó bá jẹ́ pé kí ni o A plus B tó ń bá fún mi ní 360 tó ti yé àdẹ̀sí mọ̀ pé kí ni o wọ́n mọ̀ wà supplementary tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé bá rò wọ́n papọ̀ ó fún wa ní 180 degree so àdẹ̀mọ̀ pé ó tún mọ̀ wà kí ni o wọ́n mọ̀ wà complementary tó bá jẹ́ pé ìròpọ̀ wọn bá fún yín ní kí ni o tó bá fún yín ní 90 degree ìjẹ́ tí ìrìn bá yé wa nínú àwọn àpẹẹrẹ eléyìí tí mo tún fẹ́ ká ṣe kí ni o tí mo tún fẹ́ ká mọ̀ òun náà ni angle on a straight line ẹ pé straight line kan lélẹ́yìí o ká pé bá ní angle kan báyìí ká pé bá ní A B D C ní bá ní angle kan bí báyìí ká pé mo pè ní A mo pè lélẹ́yìí ní B so ti yé bá sum of angle tó wà ní straight line bí báyìí so ti yé òun lá máa yóò mọ jẹ́ kí ni òun náà mọ wà supplementary yóò mọ equal sí 180 angle A plus angle B bí báyìí náà òun náà mọ jẹ́ 180 so yà bó ṣe jẹ́ 180 ṣe pé sum of angle at a point tẹ́ bá ní circle point sum of angle at a point 360 ni so ti yé mi báwọn ẹ rí pé mo ti dá 360 méjì ní ìsìn mo ti dá sí méjì eléyìí ọmọ jẹ́ 180
ilé ó jẹ́ 180 ẹ rí pé léyìí tó ṣe jẹ́ 180 yẹn ó ṣe déédéé pẹ̀lú straight line tó fi jẹ́ pé sum of angle on the straight line yóò mọ̀ fún wa ní 180 degree so tí yóò mọ̀ fún wa ní 180 degree ìjẹ́ tí ìrìn bá yẹ wá ó yẹ já bẹ̀rẹ̀ àwọn àpẹẹrẹ so ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ àpẹẹrẹ mọ́ gbàgbé mo lá ní kíni o tàbá ní parallel line tàdẹ̀ ní transversal line àwọn tó wà nù bíbá yìí CDEF yìí mo lá máa pè wọ́n ní interior angle àwọn tó bá jẹ́ fascically alternate interior angle yẹn wọ́n mọ̀ equal angle C yóò mọ̀ equal sí angle F angle D yóò mọ̀ equal sí angle E a tún ní àwọn exterior angle náà ABGH so tí yé bá àwọn exterior angle níwọ̀n àwọn vertically àbáwọn alternate exterior angle náà mọ̀ equal síra wọn angle A yóò mọ̀ equal sí angle H angle B yóò mọ̀ equal sí kíni o angle G àdẹ̀mọ́ àwọn kíni o consecutive interior angle náà pé D àti F náà mọ̀ déédéé pẹ̀lú ara wọn corresponding angle náà àti mọ̀ wọn àti vertically opposite angle ọ̀yà ẹja fún alápẹ̀rẹ̀ kan ká fi ṣe wọn bó wà ní kápẹ́ bá ní béèrè báyìí ẹja kọ́ mú láti kékeré náà á nírò nǹkan báyìí mo ní 70 degree mo ní x degree mo dẹ̀ ní kíni o 40 degree ìbéèrè wa sọ pé kíni o find x kíni x ó jẹ́ ẹ́rí pé láì dára wa láàmú nísìn kíni mo ní o straight line mo dẹ̀ ti sọ fún wa pé kíni o sum of angle on the straight line yóò mọ fún mi ní kíni o 180 degree ọjà sí pé tí máa lo angle yìí papọ̀ 70 degree plus x degree plus 40 degree yóò mọ fún mi ní kíni o 180 degree kí ló fà ẹ kọ di rẹ̀ síwájú pé sum of angle on a straight line sum of angle on a straight line ọ̀yà àyà pé tí n bá ṣe síwájú sí ilé ó jẹ́ 110 plus x degree is equal to 180 degree x degree is equal to 180 degree minus 110 degree which is equal to 70 degree ẹ dákun sóyè wa ọ̀yà wà pẹ́rẹ́ bíbá yọ example eléyìí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni o bóò ni kápẹ́ bá ní x bíbá yìí mo á ní 70 degree bíbá yìí so mo dẹ̀ ní y bíbá yìí mo dẹ̀ ní z bíbá yìí tí béèrè wa sọ pé find x y z ọ̀yà ẹ gbé ta bá nírú nǹkan báyìí mo ní tẹ bá ní line méjì tí wọ́n kọlu ra wọn báyìí kí láwọn pa àwọn eléyìí àwọn vertical angle ni a dẹ̀ sọ pé vertical angle wọ́n mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ equal síra wọn ajá sí pé kí ni x mi ó jẹ́ bíbá yìí x mi ó mọ̀ jẹ́ 70 kí ló fà vertical angles are what are equal so vertical angles are equal ẹ dákun ṣe agbọ́ àlàyé eléyìí tí mo ṣe kí ni o eléyìí tí mo ń sọ yẹn so ìgbà tí mo ti wá mọ̀ pé vertical angle tí mo ti mọ̀ pé kí ni o tí mo mọ̀ pé wọ́n mọ̀ equal tá ti mọ̀ pé vertical angle a ti mọ̀ pé wọ́n mọ̀ equal ọ̀yà eléyìí ti jẹ́ 70 báyìí ajá sí pé tí bá fẹ́ mọ̀ y ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ náà kí leléyìí o ṣe ìpọ́n ti ṣe kí ni straight line ni àwọn angle méjèèjì yẹn wà ajá sí pé tí bá ro 70 plus y nígbà yẹn pé straight line ni wọ́n wà kí ni ọmọ fún mi 180 degree pẹ̀lú òfin tá a ṣàlàyé kí ni o sum of angle on a straight line so y máa jẹ́ kí ni o 180 degree minus 70 degree y máa jẹ́ 110 degree ajá sí pé y mi náà jẹ́ kí ni o 110 degree ìgbà tí mo ti wá mọ̀ pé y mi jẹ́ 110 degree ta ni ó mọ̀ sọ tí z jẹ́ fún wa tó ti yé wa ajá sí pé z náà mọ̀ sí kí ni yóò mọ̀ dọ́gba pẹ̀lú y z náà máa jẹ́ kí ni o 110 degree torí kí ni o vertical opposite angle vertical angles are equal so are equal tàbí are congruent ẹ dákun ṣe àgbọ́ àlàyé yẹn yé ọ̀yà ẹ jẹ́ tó fún wa nìkan mo fẹ́ ká mọ̀ ṣe kó tó di pé a mọ̀ lọ sí láńlá ni o ọ̀yà ìwé lẹ́yìn nìsín a nírò nǹkan báyìí so that ká gbọ́ yẹn yé ká tó bọ́ sí àwọn eléyìí tí ó lágbára díẹ̀ mo ní 13x plus 26 eléyìí dẹ̀ jẹ́ 7x minus 6 ẹ rí i pé eléyìí náà lè rárá straight line ni o sum of angle on the straight line wọ́n ní ká find x sum of angle on the straight line kí ni ẹ rí i pé yìí náà jẹ́ 180 degree ajá sí pé lẹ́mọ̀ jẹ́ 20x plus 20 is equal to 180 degree
20 years equal to 180 degree minus 20, 160 divided by 20. Yóò mọ̀ fún mi ní kíni? Yóò mọ̀ fún mi ní 8. Àbí? Ajá sí S mi jẹ́ 8 degree. S mi jẹ́ 8 degree. Bó ní ká péré eléyìí wọ́n fún wa ńkọ́? Ẹ máa fún wa láwọn àpẹẹrẹ eléyìí tó lé o. Ó dá ká ọkọ máa tó àwọn eléyìí wò. Eléyìí jẹ́ 7x, 11x. Ọ̀yà, tí béèrè wá ní kí n wá kíni o find x. Ẹ pé kí làwọn angle méjèèjì complementary. Torí pé kíni o right angle ni wọ́n. A dẹ̀ sọ pé tó wáyé pé bá ro angle méjì papọ̀. So tí èèyàn tó jẹ́ right angle yóò mọ̀ fún wa ní 90 degree. A ní àwọn méjèèjì yẹn wọ́n wà kíni o? Wọ́n wà complementary. Ajá sí pé ilé ọjà 18x equal to 90 degree. Àbí? S mi ọmọ jẹ́ 90 degree divided by 18. Kí ni 90 degree divided by 18? So 45, 9. Àbí? Ilé ọjà 5. Ajá sí pé S mi jẹ́ 5 degree. Ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yọ àbò ní kágbọ́n fún wa nírò eléyìí ká fi lè tọ́ wò náà kí n tó bọ́ sí àwọn ìbéèrè àgbà mi irú àwọn eléyìí tá a mọ̀ bá pàdé. Ẹ wo irú nǹkan báyìí ká gbé mo ní A mo wá ní 50 degree mi báyìí 50 B C D E F G. So mo ní angle C angle D. Ìbéèrè wa sọ pé find other angles. Ọ̀yà ẹ máa bá ń tẹ́ tí ó mọ̀ jẹ́ síbẹ̀. Ẹ lè mọ̀ tẹ́ tí ó mọ̀ jẹ́ síbẹ̀. Kí ni A mi ó jẹ́ báyìí? Kí ni angle A ó jẹ́? Tàbí láì tiẹ̀ tí dá láàmú kí ni B jẹ́? Ṣé ẹ̀ pé B mi vertical opposite angle B náà mọ̀ jẹ́ kí ni o? 50 degree. The vertical angles are equal. Àbí? Ajá sí pé 50 ni arákùnrin yìí náà. Bẹ̀tẹ̀ bá tún ṣàkíyèsí straight line lélẹ́yìí o. Kí dẹ̀ ni sum of angle on the straight line 180 degree. Ajá sí pé mi ọmọ jẹ́ 130. So yẹn bó ṣe jẹ́ 180 torí ìrọ́pọ̀ rẹ̀ pẹ̀lú angle kejì yóò mọ̀ fún mi ní kíni o? Yóò mọ̀ fún mi ní 180. Ọ̀yà ajá sí pé lè jẹ́ 130. Kí ni E mi ọmọ jẹ́ bí báyìí? E mi náà ọmọ jẹ́ 50. Alternate interior angle. So tí bá alternate interior angle. Ọ̀yà kí ni A mi ọmọ jẹ́ bí báyìí? Ìgbà tí A mi ti jẹ́ 130 bí báyìí ajá sí pé D náà ọmọ jẹ́ kí ni o? 130. Bó la ṣe mọ̀ yẹn? Corresponding angle. Ṣé pé òun náà ni pé ilé aláwọ̀kọ́ lílé yìí pẹ̀tẹ́ẹ̀sì àjà aláwọ̀kọ́ eléyìí náà wà lájà aláwọ̀kọ́ lápọ̀tún ní tó lè bá jẹ́ léléyìí náà jẹ́ ẹgbẹ́ lè náà ti jẹ́ 50-50. So ti mi báwọn kí léléyìí náà jẹ́ báwọn eléyìí náà jẹ́ 50 torí àjà alákọ̀ọ́kọ́ àjà ẹlẹ́ẹ̀kejì ní láà aláwọ̀kọ́ jẹ́ 50 eléyìí náà jẹ́ 50 kí léléyìí náà jẹ́ ẹ̀rí pé ilé àlèwá straight line tá a bá tiẹ̀ fẹ́ wá straight line ẹ̀rí pé alternate angle eléyìí jẹ́ 130 degree eléyìí náà jẹ́ 130 degree eléyìí náà jẹ́ 130 degree. Ọ̀yà bóòní tá a bá nírú nǹkan báyìí nǹkan ẹ wo irú eléyìí o. Ẹ wo irú nǹkan báyìí ká gbé mo ní 70 degree. So mo ní 70 degree. Ọ̀yà ẹ rí pé mo lè wá yòókù. Ká gbé ìbéèrè ní kéye ká wá ìtẹ́lẹ̀ ìjẹ́ A B C. So tí ń bá ọ̀yà kí lè léyọ̀ mọ̀ jẹ́ báyìí ṣe ìpínlẹ̀ ó ti ẹ̀kọ́kọ́ mọ̀ jẹ́ 70 náà. Kí ni bó la ṣe mọ̀ pé 70 ẹ torí vertically opposite angle àbí? Eléyọ̀ mọ̀ jẹ́ kí ni o? 110. So yẹn bó ṣe jẹ́ 110. Ẹ dákun sóyè wa bó ṣe jẹ́ bí eléyẹ̀ ṣe jẹ́ 110. So ìdí tó fi jẹ́ 110 òun náà ni pé kí ni o? Òun náà ni pé straight line ní méjèèjì yóò fún wa tẹ́ bá ti rò wọ́n papọ̀ 110 plus what? 110 plus 70 plus 110 yóò mọ̀ ṣe kí ni o? Yóò mọ̀ fún wa. Yóò mọ̀ fún wa. Ìbéèrè mi yẹn question tí mo mú wá yẹn kò pé o. Question tí mo mú wá yẹn ò pé. Ẹ jẹ́ ń fún wa ní nǹkan mìíràn. Kápẹ́lẹ̀ jẹ́ kápẹ́lẹ̀ náà jẹ́ 50. Ṣàpẹ́ tápẹ́lẹ̀ bá jẹ́ 50 kí ni arákùnrin náà mọ̀ jẹ́? Eléyìí náà mọ̀ jẹ́ 50. So ti wà. So tẹ́lẹ̀ bá dẹ̀ sì jẹ́ 50 ajá sí pé eléyìí mọ̀ jẹ́ kí ni o? 130.
straight line 130 ṣé dẹ̀ mọ̀ pé interior angle lélẹ́yìí ajá sí pé eléyìí náà mọ̀ jẹ́ kí ni o 50 eléyìí náà mọ̀ jẹ́ 130 so ti eléyìí náà mọ̀ jẹ́ 50 eléyìí náà mọ̀ jẹ́ 1 kí la máa ń pè yóò mọ̀ jẹ́ 150 eléyìí náà mọ̀ jẹ́ 150 so ti bẹ́ẹ̀ ká pé béèrè náà tún fún akágbọ́n fún wa lélẹ́yìí jẹ́ 50 ajá sí pé eléyìí náà mọ̀ jẹ́ 130 ẹ wá lè lo eléyìí láti fi wá tó bá jẹ́ pé fọ́ọ̀mù triangle báyìí so ti so tó bá ti lè fọ́ọ̀mù triangle báyìí ká pé nísìnyí eléyìí ò jẹ́ x máa fún wa lérò eléyìí tó jẹ́ ẹnu ẹjẹ́ mo wá níbi àpẹẹrẹ lẹ́ẹ̀kejì so ní tí mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ni pé tó bá yí pẹ́ lọ ní triangle sum of triangle 180 ni o a mọ̀ ṣàlàyé ní class tó ń bọ̀ náà ni pé kí ni ẹ bá fẹ́ find the sum of angle in the polygon ẹ̀ pé 1 n minus 2 times 180 ni so ti adẹ̀ tí mo gbé triangle wa how many sides ló ní 3 sides n mi jẹ́ 3 ṣe ìgbélé ọmọ jẹ́ 3 minus 2 times 180 that's 1 times 180 degree which is equal to 180 how many sides tó bá wọ́n fún wa ní quadrilateral ká pé bíbá ilẹ̀ ní side aláwọ̀kọ́ sí ibi báyìí side ẹlẹ́ẹ̀kejì ẹ wá fẹ́ wá kan bíbá ṣe ìgbélé yìí quadrilateral ni torí side mẹ́rin kí lòun 360 bó la ṣe mọ̀ pé sum of angle tí ẹ jẹ́ 360 òun náà jẹ́ n minus 2 times 180 degree àdẹ̀mọ̀ pé ẹni wá bíbá yìí side mi ò la ní 4 minus 2 times 180 degree yóò mọ̀ jẹ́ 2 times 180 degree which is 360 ẹ dákun ṣe àgbọ́yé ẹ wò béèrè kan nínú ìbéèrè JAMB lélẹ́yìí so ti so ẹ wò wọ́n fún yín ní irú nǹkan báyìí kálọ́mọ̀ òfin àwọn gbogbo àwọn òfin tá a ti kọ́ yẹn yóò mọ̀ ṣiṣẹ́ tó bá jẹ́ pé parallel line la ní ni o àti pé tó bá jẹ́ pé parallel line la ní òun ni ó mọ̀ fi bá ṣiṣẹ́ ajá sí pé màmá sọ pé vertically opposite tàbí interior angle alternate interior angle màmá sọ pé wọ́n wà equal tó bá ti jẹ́ pé wọ́n wà equal ajá sí pé straight line méjì yìí ni straight line tí mo ní ẹ̀ parallel wọ́n wà parallel ní mo fẹ́ fàyọ ní ẹ gbọ́ yìí nínú ìbéèrè yìí o so a ní 110 degree ìbéèrè yẹn á sọ pé the straight line okay a1 b by a b c d ìbéèrè yẹn sọ pé kí ni o the straight line a b and c d okay no ìbéèrè ni which is true which of the following is true of the straight line AB and CD. So AB and CD. Ẹ máa gbọ́ o, AB and CD. Option alákọ̀ọ́ ní kí ni o? Are parallel. Pé two lines yẹn wọ́n wà parallel. Ṣé two lines yẹn wà parallel? Ẹ jẹ́ n béèrè lọ́wọ́. Ṣé two lines yẹn wà parallel? Ẹ ní mo sọ pé two lines yẹn wà parallel. Wọ́n wà parallel lé o. Kí ló tí ó fi wà parallel? Torí kò bá òfin kan mu. Ṣé ẹ gbé nísìnyí 108 tọ́ ẹ pé wà parallel ní tòótọ́ pẹ̀lú àwọn tá a ti kọ́. Ajá sí pé alternate interior angle yẹn gbọ́dọ̀ mọ equal. But alternate interior angle bíbá yìí kò equal 110 ni mi ò ṣe kí ni o kò equal sí 108. So ti mi báwọn ajá sí pé kì í ṣe parallel line. Ó tún wá tẹ̀síwájú ó ní option B ó ní are not parallel because the two given consecutive angles add up to 180 degree. The two giving consecutive angle, the two giving consecutive angles add up to 180 degrees. So wọ́n fún wa ní consecutive angle bí báyìí, ṣe àpé kò sí bí báyìí. Bí báyìí lọ kí consecutive angle yẹn wà. Ká pé wọ́n fún aláǹgù mi bí báyìí, táwọn méjèèjì bá equal sí 180 degree. Ajá sí pé statement yìí no true or no true. Ẹ tún wo statement ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní are not parallel because the two given corresponding angle
are not parallel because the two given corresponding angles are not equal. So wọ́n fún wa ní corresponding angle. So tí wọ́n fún wa ní corresponding angle náà. So tí ajá sí pé eléyìí náà ó wrong. Ẹlẹ́ẹ̀kẹta wà ní pé kí ni o D are not parallel. Wọn ò wà parallel torí kí ni o? Because the two given alternate angles are not equal. Ẹtìrì ẹgbẹ́ two nítorí fún wa mi báyìí alternate angle ni wọn ò dẹ̀ equal. Ajá sí pé ẹjẹ́ wá fún wa ní ìbéèrè kan. Ẹgbẹ́ nínú àwọn ìbéèrè tó máa ń dàrú bí báyìí. Ẹ wò wọ́n ní in the diagram below. Nínú diagram tá a fẹ́ yà yẹn o. Wọ́n ní kí ni o? PQ is parallel to QR, is parallel to RS. QM is parallel to LS. Ẹ mọ́ gbàgbé kí a tó ṣe kí ni o? Ká tó lè mọ lu àwọn òfin yẹn láì yẹn gbọ́dọ̀ wà parallel. Ajá sí pé ká tó lè mọ lu àwọn alternate kí ní kan gbogbo ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí pé láì yẹn wà parallel. So QM is parallel to QS. And angle RX, angle X, here is what? 60 degree. Kí ni wọ́n ní diagram tó ń fún wa yẹn? Ẹ jẹ́ kí n ya diagram yẹn, okay? Number. Okay, diagram here, Lily. We have gègé eléyìí tí ó yà dáadáa. Gègé eléyìí tí ó yà dáadáa. Ó yá, mo nírú nǹkan báyìí. Ẹ jẹ́ n fi free pen ya torí line wa kò gbọ́dọ̀ wà thick. Ẹ wo nǹkan báyìí. We have something of this nature. So ti yé mi. Mo nírú nǹkan báyìí náà. Tí wọ́n bá ṣe ìwà ìtumọ̀ náà ni pé àwọn méjèèjì ṣe kí ni wọ́n wà parallel. So ti yé, mo tún wá nìkan lọ tó lọ báyìí. Angle jẹ́ 60 degree. So ti eléyìí náà wà parallel. Eléyìí náà wà parallel. So ti yé bá eléyìí jẹ́ Q, M, àbí? Eléyìí jẹ́ A, eléyìí jẹ́ P, eléyìí jẹ́ R, eléyìí jẹ́ X. Ṣé rí inú àlàyé tí mo fẹ́ ṣàlàyé tí ó jẹ́ kí a mọ̀ gbọ́yé yékéyéké ó náà ní pé tá bá fẹ́ ṣe irú nǹkan báyìí. A ti mọ̀ pé tá bá ní parallel line. Ká tó ní àwọn òfin yẹn, a mọ̀ ní kíni o? A máa ní transversal line, àbí? A já sí pé tí wọ́n bá ní méjèèjì wà parallel, ìlà yìí, a já sí pé transversal line ni wọn ò kàn tí fà á já ni. Tó bá ṣe mí lẹ́yìn ni, màá ṣe kíni o? Ẹjẹ́ kọ́kọ́ ẹjẹ́ fa parallel line yìí náà, ká kọ́kọ́ sí lọ fẹ́ pé parallel line kan, parallel line yẹn ni, ká jẹ́ kó gùn sí. A já sí pé lẹ́yìn náà ní sí báyìí, transversal line ni o. So ti yé mi báyìí. So ti yé báyìí. Ọ̀yà. Kódà eléyìí náà nígbà ó jẹ́ pé parallel line kan leléyìí náà mo lè ṣe kíni? Mo lè fa òun náà já lọ. Tí máa fa òun náà já lọ báyìí. Àbó wa ni ẹja mọ̀ ṣiṣẹ́ wa o. A la fẹ́ wá o. Nígbà ó dẹ̀ jẹ́ pé A la fẹ́ wá, tẹ́ bá ṣàkíyèsí mi báyìí wọ́n fún wa ní 60 bí báyìí. A já sí pé 60 bí báyìí, 60 náà ni ó mọ̀ jẹ́, 60 lẹ́yìn náà mọ̀ jẹ́. So yóò bó ṣe jẹ́ 60. Òfin wo la lò? Vertically opposite angle. Ẹ dákun so yóò bá wọn. Ní tó fi mú eléyìí jẹ́ 60, ta ni ó sọ tẹ́lẹ̀ yóò mọ̀ jẹ́? Eléyìí ó mọ̀ jẹ́ kí ni o? 120. Bó mo ṣe mọ̀ pé ó jẹ́ 120,
ẹ gbé 120 plus 60 yóò mọ fún mi ní kí ni 180 degree torí straight line ni mo ní ẹ dákun bẹ́ẹ̀ ṣe mo ṣe ni ẹ rí pé mo kọ́ yà àwọn straight line yẹn já mo dẹ̀ yà àwọn transversal line yẹn náà ká fi lè rí àwọn kan tá à ń ṣe so ti èmi báwọn ajásípélé ìgbọ́n náà 60 lòun náà jẹ́ ṣe ti get it right so ajásípélé náà òun náà jẹ́ 120 so ti yé wa so ìgbà tá a ti wá get it báyẹn ọ̀yà ẹ rí pé a ti ń ṣe lọ sáwọn iṣẹ́ wa tẹ́ bá wá ṣàkíyèsí nìsín ṣe pé parallel line kan lé o so ti yé mi báwọn parallel line kan ní o àbí èyí tí mo fi rẹ́ẹ̀dì yẹn yà ní o ẹ jẹ́ n fi gègé mi yà ẹ jẹ́ fi dé ẹ pé parallel line kan ni àbí parallel line kan ni adẹ̀ ní transversal lines níbẹ̀ ọ̀yà tẹ́ bá fẹ́ lo àwọn òfin eléyìí tá a ti kọ́ ta ni ó sọ tí èmi ó jẹ́ ń bẹ̀ hàn ta ni ó sọ tí èmi ó jẹ́ ń bẹ̀ ẹ ronú sí o ṣe ìpele nísìn a ń bíbà yìí la fẹ́ wá àbí so a òun ni la fẹ́ wá ní irú bíbà yìí mo dẹ̀ ti ṣe kí ni o mo ti mọ tí àwọn eléyìí jẹ́ ní ọyọ kọ̀ọ̀kan ẹ pé tẹ́ bá ṣàkíyèsí ẹ wo láì alákọ̀ọ́kọ́ yìí ṣe pé láì tí bá rọra dá àwọn láì yẹn jà torí mi ti rí nítorí ẹ kó jẹ o láì alákọ̀ọ́kọ́ ni tó ti mi láì lẹ́ẹ̀kejì ni tàbí tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe léyìí ṣe ẹ wo láì p àti láì r láì p rè láì r náà lè rè ṣe pé ìgbà tá a ti ní transversal line yẹn níbẹ̀ tí transversal line yẹn ti dá láàrin ajá sí pé alákọ̀ọ́kọ́ ń bíbà èyí tó wà ní òkè tẹ́ bá ṣe àfiwé rẹ̀ ní pẹ̀tẹ́ẹ̀sẹ̀ pé mo ti ní kan lẹ́gbẹ̀ẹ́ yìí náà so ti yé ń bá wọn so mo ti ní kan bíbà 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 so ti yé mi tí mò ń gbìyànjú láti sọ ẹ wo láì yẹn láì alákọ̀ọ́kọ́ rè àbí láì ẹlẹ́ẹ̀kejì rè o ẹ pé mo ti ṣe kí ni mo ti ní transversal line mi kẹ́ lè gbọ́ yé ni o so eléyìí jẹ́ he báyà bí so mo á ní kí ni nínú ibi báyìí mo ti ṣe kí ni o mo ní 60 àbí mo dẹ̀ ṣe kí ni no àti ní a àbí àti ní 60 mi báyìí àti ní 120 ọ̀yà eléyìí náà ajá sí pé eléyìí ó yẹ kó fún mi ní kíni o ẹja ṣe this should be 60 or so this should be 120 nígbà pé vertical line àpá àti ní transversal line àwọn corresponding angle rẹ̀ ajá sí pé eléyìí náà fún mi ní kíni eléyìí ó fún mi ní 60 vertically opposite angle eléyìí náà ó dẹ̀ jẹ́ kíni o yóò jẹ́ 120 but kíni gangan là ń wá à ń wá a àbí à ń wá here àbí ọ̀yà ẹ gbé 60 àti 120 níbí báyìí ẹ jẹ́ n tún lẹ́yìn ẹ̀yà ẹ jẹ́ kí n tún lẹ́yìn ẹ̀yà ká lè rí àwọn tí mò ń ṣe dáadáa tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí pé tẹ́ bá wò ó dáadáa angle on a straight line yín tí ó fún wa náà bẹ́ẹ̀ náà ni tí ó fún wa bẹ́ẹ̀ yẹn 120 náà ni ó fún wa tá a bá yọ kó nu 60 ẹ̀jẹ̀ ń ṣe ká lè rí wọn lélẹ̀ mo nírò nǹkan báyìí yábí ẹ̀jẹ̀ ń parẹ́ ẹ máa wo ẹ máa farabalẹ̀ láti ya ìlà yín níta nílé léyìí o ṣe ń pè nítorí fún adilé yìí a ní irú nǹkan báyìí a ní line m àbí ó bọ́ sí p a ní mìíràn báyìí àbí eléyìí náà báyìí wọn láwọn méjèèjì ṣe kí ni o
àwọn méjèèjì yẹn dọ́gba wọ́n láwọn méjèèjì yẹn dọ́gba so mo tún ní mìíràn wá sálẹ̀ straight line kan leléyìí náà straight line kan leléyìí àbí eléyìí jẹ́ a eléyìí jẹ́ x eléyìí jẹ́ p eléyìí jẹ́ r ìbéèrè tí wọ́n fún wa nìyẹn ní tí mo lẹ́yìn ọkọ̀ mọ́ ṣe ni pé nígbò jẹ́ pé parallel line leléyìí ṣe ẹ̀gbẹ́ mo lè ya tán báyìí mo lè ya tán báyìí mo dẹ̀ lè ya tán báyìí náà àìní rúlà ní tó tiye parallel line nìyẹn so ìgbà tó fi jẹ́ pé parallel line ní báyẹn ṣe pé ajá sí pé arákùnrin yìí báyìí a lè sọ pé transversal lines ni o so ti ń bá ajá sí pé mo ti ní àwọn transversal line mi yẹn mo lè mọ mú àwọn òfin àwọn eléyìí tó yẹ pé mo mú wa tẹ́lẹ̀ wá ṣùgbọ́n wá fún wa léléyìí pé ó jẹ́ 60 eléyìí jẹ́ 60 so ti yé ẹ́rí pé nìsín eléyìí la ní báyìí àti ní eléyìí náà wà báyìí eléyìí náà wà báyìí òun náà ni pé kẹ́ tó lè mọ làwọn òfin àmọ́ ní z pẹ̀lú àwọn bá ṣe rí lẹ́ẹ̀kan ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ 60 kí leléyìí ní tí mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ nìyẹn ẹ́rí pé eléyìí náà kí ni ó jẹ́ 60 lòun náà ó jẹ́ so ti yé mi báwọn so yóò abó ṣe jẹ́ 60 ṣe ń pé corresponding angle ní àjà alákọ̀ọ́kọ́ ní so tí tẹ bá ṣàkíyèsí láàrín alákọ̀ọ́kọ́ ní eléyìí tó wà lẹ́ẹ̀kejì láàrín lẹ́ẹ̀kejì náà lélẹ́yìí eléyìí tó wà lẹ́ẹ̀kejì ní ajá sí pé 60 lélẹ́yìí náà jẹ́ ìgbà tẹ́lẹ̀ fi jẹ́ 60 kí lélẹ́yìí ọmọ jẹ́ báyìí ṣe ń pé vertically opposite ní tẹ bá ọ̀rá ya arákùnrin náà wálẹ̀ ajá sí pé lẹ́yìn náà ọmọ jẹ́ 60 mo rò bó ti yé mi báwọn kí lélẹ́yìí tí wá fọ́ọ̀mù báyìí ó ti fọ́ọ̀mù 180 ajá sí pé máa wà ní a degree plus 60 degree yóò mọ̀ jẹ́ 180 angle on a straight line ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ yé so ìtẹ́mọ̀ ṣe òun náà ni pé kí ni ẹ kọ́ mọ ya àwọn kíní yẹn náà so that yóò fi lè mọ fọ́ọ̀mù z so tí tẹ́ bá ti lè rí z fọ́ọ̀mù ẹ lè mọ rí àwọn òfin eléyìí tá à ń ṣe yẹn ṣe ẹ jẹ́ tún fún wa ní àwọn ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn so that yóò fi yé wa tí mò ń sọ ẹ yẹ ìwé eléyìí náà ẹ wé eléyìí mo dírun nǹkan báyìí ọ̀yà eléyìí jẹ́ kí ni o wọ́n léléyìí jẹ́ 136 degree àtúnwá ní line kan bí báyìí òun jẹ́ 5y àbí wọ́n tún ẹ̀jẹ̀ ara ya dáadáa torí tí ẹ bá yà ẹ lè mọ ṣàṣìṣe wọ́n tún fún wa ní mìíràn bí báyìí tí angle rẹ̀ jẹ́ 3y wọ́n á ní line yìí àti line yìí wà parallel tó ti ajá sí pé tí wọ́n bá wà parallel ṣe àgbé line yẹn kò túmọ̀ sí pé mo lè fà lọ báyìí àbí mo lè fi eléyìí náà lọ báyìí tẹ́tẹ́ tí mo pé tó bá wà parallel náà máa ní kíni náà transversal line gbogbo tí ń bá ọ̀ tí bá ti ní transversal line mi yẹn mo lè mọ ṣe kíni o mo lè mọ mú àwọn òfin mi ajá sí pé pẹ̀lú transversal line yẹn kí leléyìí ó jẹ́ báyìí eléyìí náà mọ̀ jẹ́ 3y bó mo ṣe mọ̀ pé ó jẹ́ 3y vertically opposite angle tẹ́ bá ṣàkíyèsí eléyìí náà kí ló ti di ó ti di angle on a straight line ṣé bẹ́ẹ̀ kọ́ ni ó ti di angle on a straight line ajá sí pé ká pé má pè ní a so ṣe àgbé a plus 136 degree yóò mọ equal sí kíni o 180 degree angle on a straight line ìbéèrè JAMB ni o ajá sí pé mi ó mọ jẹ́ kíni o 180 degree minus 136 kíni 180 degree minus 136 180 36 136 44 kan yẹn so ilé jẹ́ 44 ajá sí pé arákùnrin a yìí yóò mọ jẹ́ 44 tẹ́ bá tún ṣàkíyèsí ṣe àgbé straight line ní eléyìí so ti yẹ bá ṣe àgbé straight line kan ní láyà aláwọ̀kọ́ yìí o so ti yẹ bá straight line kan náà lélẹ́yìí o ìgbà tí mo ti ní straight line yẹn kí lẹ lè sọ pẹ̀lú line bíbà yìí kí lẹ lè sọ pẹ̀lú eléyìí náà ṣe àgbá tí ní láyà aláwọ̀kọ́ rẹ̀ láyà ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí so ti yẹ angle kan rèé o angle kan rèé angle kan rèé o angle kan rèé aláǹgù
ibi báyìí yóò máa wà corresponding pẹ̀lú angle bí báyìí náà torí ilé pẹ̀tẹ́ẹ̀sì ni àjà aláwọ̀kọ́ 5y ajá sí pé àjà aláwọ̀kọ́ nínú pẹ̀tẹ́ẹ̀sì kejì náà mọ̀ jẹ́ 5y ẹ dákun so ti yọ abáwọn so mo á lè lè kí ni o mo lè mọ ro ẹgbẹ́lẹ̀ ti fọ́ọ̀mù triangle by model ṣàlàyé fún wa pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan pé kí ni ìròpọ̀ angle tó wà nínú triangle gbogbo angle tó wà nínú triangle tẹ́ bá rò wọn papọ̀ yóò mọ̀ fún yín ní 180 degree ajá sí pé mo lè mọ sọ pé kí ni o 44 degree plus what plus 5y plus 3y is equal to 180 degree yóò máa jẹ 44 degree plus 8y is equal to 180 degree àbí 8y will now be 180 degree minus 44 kí ni 180 degree minus 44 136 degree so tí n bá 8y mi jẹ́ 136 ajá sí pé y mi ó jẹ́ 136 divided by 8 kí ni 136 divided by 8 17 degree so tí n bá so ajá sí pé ó jẹ́ kí ni ó jẹ́ 76 degree ẹ dákun so tí yọ abáhùn so ìyẹn náà ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe ìyẹn náà ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe ẹ rí i pé kò ṣe kí ni ẹ rí i pé kò lè rárá ẹ rí i pé kò lè rárá so náà ni pé tí wọ́n bá fún yín nírú eléyìí ẹ lè mọ fa triangle náà yọ ń bẹ̀ so that ẹ fi lè mọ lo òfin triangle so tí tó bá yí pé quadrilateral náà ni lọ́yọ̀ jáde ajá sí pé rírò pọ̀ tẹ́ mọ́ ro papọ̀ yóò mọ fún yín ní kíni yóò mọ fún yín ní 360 degree ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan tó bá di ètò náà lẹ̀ ilé yẹn dàbí w ìbéèrè wáyé kì í lọ ẹ wo orú béèrè yìí o ẹyà mo ní ìbéèrè ní in this diagram kò sínú àwọn òfin yẹn tẹ́ lè lò tẹ́ bá ti understand ẹ kàn mọ́ fi wọ́n ṣeré títí tẹ́ fi mọ́ rí is parallel ẹ mọ́ gbàgbé kó tó lè mọ́ ṣiṣẹ́ ó gbọ́dọ̀ mọ́ wà parallel o is parallel to DE. Find the value of x. Ìbéèrè wa kí ni? Máa nírò nǹkan báyìí. Ọ̀họ̀. Ẹ̀jẹ̀ ara yà. E. Eléyìí jẹ́ kí ni o? S degree. Eléyìí jẹ́ C. Eléyìí jẹ́ 52 degree. Láti bíbáyìí sí bíbáyìí, ó jẹ́ 312 degree. So ti yé mi báwọn. Mo dẹ̀ ní D bíbáyìí, angle D, angle B. Láti ṣe eléyìí náà kò le rárá o. Kí ni mo lẹ́yọ̀kọ́ mọ ṣe? Ẹ̀yọ̀kọ́ mọ wò ó pé kí ni làwọn straight line tó ń fún wa. Ṣé pé straight line tó ń fún mi bíbáyìí AB àti DE ni àbí? Tó bá ṣe mi lẹ́yìn ni, ní tí màá kọ́ ṣe náà ni pé kí ni o? Màá kọ́kọ́ fa ajá náà. Màá kọ́kọ́ fa ajá. Ajá sí pé straight line mi ń gbà pé straight line ni ó lè lọ báyìí sí. Àbí? Ó dẹ̀ sì lè lọ báyìí náà sí. Ṣérọ̀ ni? Mo bó ti yá bá wọn. Ajá sí pé eléyìí náà nísìn ń gbà pé straight line ni kí ni ẹ o? Transversal line ni o. Transversal line ni o. Transversal line léléyìí o. Tí transversal line bá dẹ̀ dá wọn láàrin ẹ lè mọ mú àwọn òfin ajá sí pé angle aláàkọ́ rẹ̀ angle ẹlẹ́kejì ní angle kan léléyìí so tí ń bá angle kan léléyìí náà kí ni 52 yóò máa wà corresponding pẹ̀lú ẹ rí pé 52 nínú line alákọ̀ọ́kọ́ àjà ẹlẹ́kejì ajá sí pé eléyìí náà mọ jẹ́ kí ni àjà ẹlẹ́kejì eléyìí ọmọ jẹ́ 52 tẹ́lẹ̀ bá dẹ̀ ti jẹ́ 52 kí ni eléyìí náà jẹ́ òun náà mọ jẹ́ 52 mẹ́nà tó yá bó ṣe jẹ́ 52 alternate angle ó mọ equal síra wọn mo rò bó ti yẹ bá wọn ọ̀yà tẹ́ bá tún ṣàkíyèsí eléyìí ká pé mo pe eléyìí ní b ajá sí pé tí n bá ní 312 plus b ó gbọ́dọ̀ mọ fún mi ní kíni o 360 degree torí angle yẹn wà conjugate so ẹ hàn pé angle at a point náà ẹ sọ pé conjugate angle ọ̀yà kí ni b mi ó máa jẹ 360 minus 312 kí ni 360 minus 312 ṣe 48 kọ́ nìyẹn so ilé ọmọ jẹ́ 48 degree ajá sí pé 48 lélẹ̀ yìí jẹ́ o mo dẹ̀ fẹ́ mọ ilé yìí a fẹ́ mọ side ilé yìí tó ti máa a fẹ́ mọ side ilé yìí a fẹ́ mọ gbogbo x la fẹ́ mọ ṣe é pé mo lè kọ́kọ́ wá ilé yìí ká pé mo pè é ní y ẹ má bínú pẹ̀lú right mi so ká pé mo pè é ní y ṣe é pé ó ti fọ́ọ̀mù triangle kí dẹ́ ní ròpọ̀
angle mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní triangle yóò mọ̀ fún wa ní kíni o 180 àbí ajá sí pé mo lè ní y degree plus 48 degree plus what 52 degree is equal to 180 degree y mi máa jẹ́ kíni o ọ̀yà 180 degree minus kíni 48 plus 52 100 kan 100 y mi máa jẹ́ kíni o 180 degree ajá sí pé 80 degree ni y yìí jẹ́ o mo ti wá mọ̀ pé lè jẹ́ 80 degree ẹ̀jẹ̀ ọ̀rá parẹ́ ajá sí pé y ó jẹ́ 80 degree tẹ́ bá tún ṣe àkíyèsí eléyìí báyìí nísìn ẹ rí pé line yìí straight line kan lòun náà ajá sí pé c àti 80 bí báyìí náà kí lòun náà mọ̀ jẹ́ mo lè ní angle c plus 80 degree òun náà mọ̀ fún mi ní kí ni o 180 degree sum of angle on what on a straight line so yé wa bó ṣe jẹ́ bẹ́ẹ̀ pé straight line ni ajá sí pé lè ọmọ jẹ́ kí ni c mi ọmọ jẹ́ kí ni o 180 degree minus 100 ọ̀yà but in tí wọ́n fẹ́ ká wá gangan lélẹ̀ x ni mo ti mi lè náà pọ̀ jẹ́ kí ni o ó jẹ́ 100 so ti yé mo ti mọ̀ pé ó jẹ́ 100 ajá sí pé tí n bá ro 100 àtẹlé ìpapọ̀ ṣe ń pé eléyìí nísìn gbogbo angle x àti c tàbá ní c plus x ṣe ń pé angle at a point ni so ti 360 ní gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé ń bí báyìí náà so èyí ọmọ jẹ́ 360 degree so ẹ lè pè ní conjugate angle tàbí angle at a point or angle at a point ajá sí pé x mi bí ọmọ jẹ́ kí ni o 360 degree minus what minus c kí dẹ̀ ní c wa ẹ gba get c wa pọ̀ jẹ́ kí ni o 100 ajá sí pé x mi ọmọ jẹ́ kí ni o 260 degree ẹ pé kò lè rárá so ìtẹ́ ẹ̀kọ́ ọmọ ṣe náà ni pé kí ni tí wọ́n bá fún yín tẹ́ bá ti ní parallel line yẹn ẹ̀yà parallel line yẹn dáadáa so ti ẹ̀jẹ̀ ya transversal line yẹn náà dáadáa kẹ́ máa lo àwọn òfin tó wáyé pé ó lọ di triangle ẹ lo òfin triangle fún tó bá di quadrilateral náà ẹ lo òfin quadrilateral so pẹ̀lú ògo Ọlọ́run máa dúró síbí báyìí lálẹ́ tòní so kí la kọ́ lónìí òun náà ni pé táwa nírò nǹkan báyìí straight line léyìí o parallel line dẹ̀ṣì ni wọ́n pẹ̀lú tàbá wà ní parallel line a tún lè ní line mìíràn tó jẹ́ kí ni o transversal line òun náà ni pé tí n bá pélé ní a tí n bá pélé ní b c d e f g h mo ní angle c d e f yìí òun là ń pè ní kí ni o interior angles àwọn angle tó wà nínú parallel line yẹn ẹ̀rí a b àti g h àwọn là ń pè ní kí ni o exterior angles so ti yé bá mo á ní alternate angle àwọn eléyìí o àwọn tó bá yẹ pé kí ni o ìkan wà lápò ọ̀tún ìkan wà lápò òsì ní kí ni o láàrin transversal line yẹn àwọn tó bá jẹ́ alternate interior angle mi báyìí angle c àti angle f a ní wọ́n mọ̀ sí kí ni o wọ́n mọ̀ wà congruent so angle e àti angle d àwọn náà mọ̀ sí kí ni wọ́n mọ̀ wà congruent so ti bákan náà ni exterior náà np exterior kan lélẹ́yìí ajá sí angle a àti angle h àwọn náà mọ̀ wà congruent angle b àti angle g àwọn náà mọ̀ wà congruent so ti báwọn adẹ̀sọ́ fún agbé vertically opposite angle náà àwọn náà equal ajá sí pé angle e náà yóò mọ̀ equal sí angle h angle g yóò mọ̀ equal sí angle f so ti adẹ̀sàlàyé fún wa náà pé kí ni o àwọn consecutive interior angle wọ́n mọ̀ equal sí kí ni o tẹ́ bá rò wọn papọ̀ wọ́n mọ̀ wà supplementary pé kí ni o angle d plus angle f 180 degree mo dẹ̀ sọ fún wa pé tí angle tẹ́ bá rò papọ̀ tó bá fún yín ní 180 degree alone ni supplementary tẹ́ bá rò angle méjì papọ̀ tó bá fún yín ní 90 degree alone ni complementary bó ni tẹ́ bá rò papọ̀ tó bá fún wa ní kí là ń pè nǹkan tó fún wa 360 alone là ń pè ní conjugate so mo dẹ̀ fún wa ní àwọn àpèjúwe oríṣiríṣi pẹ̀lú ògo Ọlọ́run bá tó bá dọ̀la a máa bẹ̀rẹ̀ pẹ̀lú polygon a dẹ̀ mọ̀ ṣàlàyé àwọn triangle àti àwọn òfin tó de ìmọ̀ náà ìwọ̀nba ara ẹni tó ní ìbéèrè kan àbí ìbéèrè kejì ìbéèrè kan àbí mìíràn so nígbà tí ó sì béèrè so màá máa dúró níbí báyìí ní alẹ́ tóní ó dàárọ̀.